ó ṣe o àgbà òṣèré nílẹ̀ yorùbá tó tún jẹ́ ìlúmọ̀ọ́ká apòwe yorùbá bí ẹni láyìn olóyè adédèjì adérẹ̀mí ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọlọ́fà iná ó mà ti jáde láyé lónìí ọjọ́ 4 oṣù kínní ọdún 2024. ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó òun ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbajúmọ̀ àti èèkàn òṣèré tíátà ni olóyè adédèjì adérẹ̀mí tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí bàbá ọlọ́fà iná ó ti jáde láyé. bàbá ọlọ́fà iná jáde láyé ní àṣálẹ́ ọjọ́bọ̀ ọjọ́ 4 oṣù kínní ọdún 2024. ẹni ọdún 73 ni àgbà òṣèré náà kí ọlọ́jọ́ tó dé èèyàn 83 years. lára àwọn èèkàn òṣèré tí wọ́n ti fi ìdí ikú ọlọ́fà iná múlẹ̀ lójú òpó ayélujára wọn ni a ti rí òjò pagogo àti saheed balógun. ìròyìn tó tó wa lọ́wọ́ ló sọ báyìí wípé ọlọ́fà iná jáde láyé lẹ́ni ọdún 73 kí ọlọ́run kó foríjì í ṣé ọ̀run dẹ̀dẹ̀ má kánjú mọ́ gbogbo wa là ń bọ̀ àtàrí ọmọ ènìyàn wọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́. gbogbo ojú tó bá ti rí ilé ayé ni wọ́n padà sí ọ̀run alákejì nítorí wípé olúwa fún wa olúwa gbà á ọpẹ́ ńlá ni fún olúwa ọ̀dọ̀ rẹ̀ láti wá ọ̀dọ̀ rẹ̀ náà là á sì padà sí. gbogbo àwọn ẹgbẹ́ òṣèré lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun tó fi mọ́ gbogbo àwọn ọmọ yorùbá lókè òkun pátápátá ni wọ́n ti ń ṣèdárò lẹ́yìn ògbóǹtarìgì eléré orí ìtàgé náà tó jọlọ́run nípè bàbá ọlọ́fà iná adédèjì adérẹ̀mí ọ̀run rẹ̀ o. ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe tẹ̀mí dá ilé rárá nítorí tèmi ẹ bá a subscribe.